Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣe dáadáa là bá lé ǹjẹ́ ẹ ti gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Junior bẹ́ẹ̀ ni ẹnìkan ló mọ̀ lọ́wọ́ yìí lórí bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe dún mọ̀wúrú mọ́ àwọn agbésùnmọ̀mí ni kò ń ṣe àwọn mùsùlùmí wípé ìwé tí ẹ fi ń pa àwọn kìrìsìtẹ́nì ó ti pọ̀ jù ó wá dàbí pé ìjọba Nàìjíríà wọn ò mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe Trump jáde gbogbo àná la gbọ́ bí awuyewuye náà ṣe ń lọ Trump jáde wípé láyé ànígbà tẹ́ bá ti mọ̀ pé ẹ̀yin ìjọba Nàìjíríà tá ti mọ̀ wípé ní lè dá kíní yìí ṣe àwa máa wọlé tán a dẹ̀ máa make sure pé gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ní ìlú yẹn gbogbo wọn la máa mú balẹ̀ gẹ́gẹ́ bí Trump ti ṣe sọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde lẹ́yìn yẹn the way tí wọ́n fi ń interpret ẹ̀ kò wá yé wa pàápàá jùlọ àwọn àjọ kan tí wọ́n pera wọn ní mùsùlùmí Islamic movement àwọn ni wọ́n pera wọ́n jáde tán láìpẹ́ yìí wọ́n ní láyé pé àní gbà pé gbogbo bí Trump ṣe ń dún mọ̀wúrú mọ́ wa yẹn pé ọgbọ́n àti wá gba gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá ni o gbogbo nǹkan àlùmọ́ọ́nì tó wà ní ìlú Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń pariwo pé àní gbà o wọ́n ṣàtijáde pé gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹ má gbà fún wọn o lọ́wọ́ yìí bí eré la pè é bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àwọn Islamic movement ní ìpínlẹ̀ Kwara wọ́n jáde tán àwòrán náà lẹ́ ń wò yìí tí wọ́n ní láyé Trump padà síbi tó ti ń bọ̀ àfẹ́ ní Nàìjíríà gbogbo bí ó ṣe ń lọ ní ìlú yìí ó tẹ́ wa lọ́rùn ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣó tẹ́ yín lọ́rùn bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì oríṣiríṣi awuyewuye náà láti gbọ́ tí àwọn kankan ti ń jáde pé ẹ má gbà fún wọn o wọ́n fẹ́ wá gba gbogbo àwọn mineral resources yín ni o tí ọ̀gbẹ́ni kan jáde tó jẹ́ ọmọ ológun ní ilẹ̀ Amẹ́ríkà dó ọmọ Yorùbá ni o ṣùgbọ́n ó jẹ́ ọmọ ológun ní ìlú Amẹ́ríkà tó ní pé ẹ má jẹ́ kí àwọn ìjọba yín ẹ má jẹ́ kí wọ́n tàn yín ni o pé kò sí ìlú kankan pé kò ṣe pé Trump ń bọ̀ láti wá gba mineral resources anybody pé àwọn agbésùnmọ̀mí tí wọ́n pa yín àwọn ni wọ́n fẹ́ wá mú balẹ̀ lọ́wọ́ ìyá tí ń rí i pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń jáde tí àwọn kan sọ pé ok Trump máa bọ̀ wá gbà wá níbi tí Trump kan ti ń parọ́ pé Trump máa bọ̀ wá gbà wá ni àwọn kan ń parọ́ pé Trump àfẹ́ rí ẹ́ ń bíbá yìí o lára wọn lẹ́ ń rí ṣebí ẹ̀yin náà rí àwòrán wọn tí wọ́n gbé àwòrán Trump jáde gbogbo àwọn tí wọ́n pera wọn ní Islamic movement pé láyé kí Trump máa wọlé wá sí Nàìjíríà ní ìpínlẹ̀ Kano ni àwọn àjọ yìí níbẹ̀ ni wọ́n ti jáde tí wọ́n parọ́ pé àní gbà òun náà lẹ́ ń rí yẹn pé àní gbà pé Trump máa dé bíbá yìí o lọ́wọ́ yìí ẹ̀yin ọmọ ìlú kí lẹ rí sí gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé àrán yín ṣẹ́ o àwọn ọmọ ìlú kankan ti jáde pé àrán àwọn ará bí iṣẹ́ àníkẹ́ wá wọ́n parọ́ pé àníkẹ́ wá jà fún wa o ẹ jẹ́ kí Trump ṣiṣẹ́ tó fẹ́ ṣe eléyìí ti fi wá hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn parọ́ pé eléyìí fi hàn wípé pé bí gbogbo ìpànìyàn ṣe ń lọ ó dàbí pé àwọn ará bí wọ́n mọ̀ ń pa ẹ̀ àbí àwọn Islamic movement yìí àfúrásì yín ó dàbí ẹ̀yin gangan lẹ̀ ń gbé ìbọn lé àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ because èwo ni pé ẹ wá ń jáde wípé wọ́n fẹ́ wá gba gbogbo nǹkan àlùmọ́ọ́nì yín ta ló sọ yẹn fún yín oríṣiríṣi làwọn èèyàn ti sọ lórí eléyìí gẹ́gẹ́ bí àwọn Islamic movement ti sọ wọ́n ní we condemn Trump threat to attack Nigeria there is no Christian genocide in Nigeria gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jáde ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ wípé àwọn mùsùlùmí nìkan ni wọ́n ń pariwo eléyìí síta
kí ló tó fi jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì wọn jáde pé wọ́n fẹ́ wá gba gbogbo nǹkan àlùmọ́ọ́nì wọn, kí ló tó fi jẹ́ pé àwọn mùsùlùmí náà wá ń jáde, of which àwa dẹ̀ mọ̀ pé àwọn mùsùlùmí kankan wà tó jẹ́ pé gbogbo nǹkan tó tẹ́ ń sọ kò kàn àwọn gan tí ẹ ń jà pé ẹ wò tí Trump bá máa wá kó wá kí gbogbo ẹ lè dá ni, ṣùgbọ́n àwọn kankan jáde ní apá ibì kan tán ní pé àwọn gangan ní Islamic movement o páwọn ò fẹ́ kí Trump wá. Ṣé Trump ní òun bọ̀ wá bá yín jà ni? Trump ò ní òun fẹ́ wá bá àwọn mùsùlùmí jà o. Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ ó ń yà wá lẹ́nu wípé àwọn kan ń pariwo pé irọ́ o àwọn mùsùlùmí ni Trump fẹ́ wá bá jà o, kò máa jọ ọ́, wọn ò wá bá àwọn mùsùlùmí jà o, àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn àwọn ni Trump ń bọ̀ wá tí wọ́n fẹ́ wá kojú wọn kó lè dáa fún everybody, òun ni nǹkan tó wà nílẹ̀. Ṣùgbọ́n ó wá ń yà wá lẹ́nu wípé àwọn kankan jáde, àwòrán náà lẹ́ ń rí iṣẹ́ rí gbogbo wọn lójú títì tán ní pé láyé sẹ̀ pé àwọn ò ní gbà kí Trump kó wọlé tán. Ẹ̀yin ọmọ ìlú kí lẹ ti rí sí ọ̀rọ̀ yìí? Oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ òun náà ni a ti ń gbọ́ táwọn kan ń pariwo pé Trump jọ torí Ọlọ́run tètè máa bọ̀ o, ẹ má pẹ́jù o, nítorí àwọn ará bíi bọ́n ṣe ń pa wá lọ́tún tó ń pa wá lósì, wọn ò jáde o, wọn ò sọ nǹkan kan sí o, ó ti wá dójú ẹ̀ pé wọ́n ti rẹ́ni tó fẹ́ gbà wá báyìí ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sí ní jáde pé àwọn nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà pé má dá wọn lóhùn, àárọ̀ wọn ń ṣe o, àwọ̀ pẹ̀lú wọn o, anybody tó bá jẹ́ pé agbésùnmọ̀mí ni nǹkan tó ju agbésùnmọ̀mí máa rí ẹ bá wa fi ojú wọn rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń pariwo. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ àwọn kan ń pariwo wípé ẹ wo ẹ má jẹ́ kí Trump wọlé. Àwọn tí wọ́n ń pa pé kán má jẹ́ kí Trump wọlé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn agbésùnmọ̀mí la máa kà wọ́n kún because bí gbogbo ẹ ṣe ń lọ sí most of wọn wá ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn pa pé ẹ má jẹ́ kán wọlé o. Ta ló sọ fún yín pé wọ́n fẹ́ wá gba nǹkan àlùmọ́ọ́nì yín? Àwọn kan tẹ̀ ń pariwo pé òkè gbogbo àwọn mineral resources tẹ̀ ń pariwo mélòó ló ti kàn wá ń bẹ̀ láti ìgbà tí ìjọba náà ti ń lọ, mélòó lẹ ti fi kàn wá? Síbẹ̀síbẹ̀ ìyà ń jẹ ọmọ ìlú, ebi ń pa wá ni. Mineral resources mélòó ni mineral resources gan tó dọ́dọ̀ wà? Common iná gan àníná for the past 1 year iná ò ṣẹ́jú, kò síná ní everywhere, ọ̀nà ò dáa, ẹ̀ ń pariwo mineral resources, ẹni mélòó ni mineral resources ràn lọ́wọ́? Gbogbo àwọn nǹkan ọ̀gbìn tó yẹ pé àwọn mineral resources yẹn ní good soil, all those things, at the end of the day nǹkan wọ́n sí ni. Mòye tó ń ta báàgì ráìsì, àwọn èèyàn dẹ̀ ń rà bẹ́ẹ̀, báàgì ráìsì ń sìn 60-something thousand. Dẹ̀ ní pé a ní mineral resources, kí ni géènì wa gan lórí gbogbo àwọn mineral resources tẹ̀ ń pariwo? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé wo tí wọ́n bá fẹ́ wá gbé mineral resources kan kó gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ kó wa lẹ́rú, ó pè wá kan kó wa lẹ́rú ju kan máa pa wá lọ. Àbí àwọn agbésùnmọ̀mí yìí gan tí wọn ò ní pé àwọn fẹ́ wá kó àwọn èèyàn lẹ́rú, wọ́n ń pa àwọn èèyàn ń pakúpa ni. Lọ gbowó báyìí wá, tó bá rówó náà gbé wá wọ́n máa pa ẹ́ dànù. Ṣé kò bẹ́tà kí ìjọba Amẹ́ríkà kúkú wọlé kán kó everybody kán everybody dẹrú àbí ju kán máa pa àwọn èèyàn lọ́hùn pakúpa? At least tó bá dẹrú lábẹ́ Amẹ́ríkà wàá máa jẹ oríṣiríṣi, wàá máa jẹ, wàá máa mu, wọ́n á dẹ̀ tún lù ṣe. Ṣebí àwọn ọmọ Nàìjíríà pọ̀ ní Amẹ́ríkà, kí ló tí wọ́n ṣe sọ gbogbo ọdẹ rú? Kí ló tí wọ́n ṣe ní wípé òkè àfẹ́kẹ́ wà ń bì báyìí? Àfikọ́ lọ́n ṣàánú wa ni ọmọ Yorùbá. Àní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó, ẹni tó bá lá máa bọ̀ òun là ní dé bá. Ó dàbọ̀.